bẹ́ẹ̀ bá fi wo sinimá yìí tẹ́ ẹ̀ yọ mi lójú, ìgbìyànjú the struggle tẹ́ ẹ bá fi wò ó sẹ́ẹ̀ mo tún sọ àní bẹ́ẹ̀ bá fi wo sinimá yìí tẹ́ ẹ̀ yọ mi lójú a jẹ́ wípé irú èèyàn bíi tiyín ó ṣọ̀wọ́n láwùjọ àwọn èèyàn torí kò sẹ́ni tó lè wo sinimá yìí tí ò ní bomi lójú pòròpò. ẹ ǹlẹ́ ẹ̀yin èèyàn wa o, ẹ dẹ̀ káàbọ̀ sórí ìkànnì yìí lẹ́yìn ìtàgé níbi tí a ti ṣe àtúpalẹ̀ sinimá Yorùbá fún yín. Kí wá nìyí tá a mú wá lónìí? Ìgbìyànjú the struggle òun nìyí tá a mú wá. Ìgbìyànjú lè dá ní o, Ọlọ́run ọba ní mú kí iṣu ó ta. Àní béèyàn bá lè wo sinimá yìí tí ò bá yọ mi lójú, irú èèyàn bẹ́ẹ̀ á jẹ́ pé òun tún yàtọ̀ láwùjọ àwọn ènìyàn. Ìgbìyànjú the struggle ó ti ń show lórí Sakacreator studio lórí YouTube. Ẹ lè má wò ó pé ojú tuntun ni àwọn tó ṣiṣẹ́ nínú iṣẹ́ yìí, lóòótọ́ ni ojú tuntun ni wọ́n, ṣùgbọ́n ẹ̀kọ́ tó wà nínú iṣẹ́ yìí, ẹ̀kọ́ yẹn mo fẹ́ kẹ́ ẹ jẹ́ ká jọ wò dáadáa, òun mo fẹ́ kẹ́ ẹ jẹ́ ká lọ kọ́. Ṣé ẹ rí akitiyan àwọn òbí lórí ọmọ kò ṣeé sọ síta ni o. They are passing through a lot nítorí àti lè tọ́ àwọn ọmọ wọn. Ifeoluwa Dolapo, Salami Ibrahim, Mary Ayansina àti ọ̀pọ̀lọpọ̀ àwọn òṣèré ni wọ́n kópa nínú ẹ̀. Màá fi link sí under description kẹ́yìn náà lọ wò kẹ́ ẹ rí ẹ̀kọ́ tí mò ń sọ yìí kẹ́ ẹ rí kọ́ nínú ìgbìyànjú. Ìgbìyànjú the struggle lórí Sakacreator studios lórí YouTube. Iṣẹ́ tó juṣẹ́ lọ ní sinimá ńlá ni. It is not just a story, it is a reflection of every home where love and struggle live side by side. Gbogbo àwa ọmọ àfìṣẹ́wò ẹ ti mọ nǹkan tí mò ń sọ. Ẹ wò, ẹ má jẹ́ kí n pọ̀ lọ́rọ̀, ẹ̀yin náà lọ wo ìgbìyànjú lórí Sakacreator studios lórí YouTube. Ẹ má gbàgbé láti darapọ̀ mọ́ ìkànnì yìí fún ọ̀pọ̀lọpọ̀ àtúpalẹ̀ sinimá Yorùbá títí ìgbà míì tá a tún fi pàdé ara wa o. Èmi àti yín a ò ní ju ẹni tí wọ́n ń wá.